ó ṣòrí as a human being, as a human being, after the fear of God, tó ti bẹ̀rù Ọlọ́run tán, tó ti fọlọ́run sáyè tó wà tó fún lápọ̀nlé, make sure pé o ní data o, especially tó bá wà Nàìjíríà yìí. Don't be far from information. Eléyìí gbẹnu tán ó lágbára díẹ̀ o. Ó ga. Mo fẹ́ fi fọ́tò kan hàn yín, màá dẹ̀ ka comment àwọn èèyàn fún yín lórí news tí mo kà. Mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹ bá mi subscribe. Ẹ farabalẹ̀ wo fídíò ẹ subscribe. Ṣé ẹ gbàgbé pé ọ̀rọ̀ Yorùbá nation àti Biafra òun là ń bá pò tẹ́lẹ̀, òun là ń fà lọ́tún tá ń fà lọ́sì, láàárọ̀ lọ́sàn-án lálẹ́, tá a sùn tá a wò. Jẹ́jẹ́ mi mà ni mo máa ń kọjá lọ. Mo bá rí bí oníròyìn, mo bá ní òkè, jẹ́ kí n tiẹ̀ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Vanguard. Mo bá come across news yìí. Ẹ jọ̀ọ́ ṣé ẹ ti subscribe? Ẹ share, ẹ bá mi like, ẹ comment. Nǹkan tẹ́yin náà bá rí sọ̀rọ̀ yìí ó lọ fà. Ọmọ Nàìjíríà, especially àwọn Igbo, kí ló dé? A máa ń like ká fa sùúrùtù lẹ́sẹ̀, ká fa wàhálà. Tí Tinubu bá gba yín mú, ẹ jẹ́ kí n kà nǹkan tó ṣẹlẹ̀ nínú news yẹn, kẹ́yin náà wá sọ̀kọ̀ tẹ́ bá rí sí. Ẹ jọ̀ọ́ tó lọ́nà ẹ bá mi subscribe. Ẹ wo fídíò yìí. Gbogbo wa la mọ̀ Chief Joe Igbokwe, ara àwọn ògbóǹtarìgì nínú ẹgbẹ́ APC ni. He's a very strong politician and a spokesman. So bàbá yìí sọ pé Seyi Tinubu, wá ọmọ onímọ̀ràn tí mo fẹ́ gbà ẹ́ o, because mo ń gbọ́ pé olú fẹ́ ṣe governor Lagos State. Ṣé o rò pé heavy duty lọ́rọ̀ Lagos State? Ó dàbí ká ní àtàrí àjànàkú tí kò kí ń ṣe ẹrù ọmọdé. Come of it, boy. Charisma àti capacity ẹ̀ ò gbé láti ṣe governor Lagos State. Ìmọ̀ràn yẹn ni bàbá yẹn gba Seyi ọmọ president Bola Ahmed Tinubu. Nínú pépà yẹn, wọ́n wá gbé fọ́tò Odúmẹ́gu àti Odúmẹ́gu Ojukwu àti fọ́tò Seyi Tinubu wá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Lẹ́nìkan bá sọ pé resemblance yìí pọ̀ gan, kò sí yàtọ̀ kankan. Ẹ wojú, ẹ wo mú, ẹ wo ẹnu, even tó fi dé orí irun bears wọ́n tó fi jọra wọn, kò sí yàtọ̀. Bó ṣe di pa àwọn Igbo, ẹ ṣáà mọ̀ bó ṣe máa ń drag nǹkan, bó ṣe máa ń fà nǹkan, ẹ mọ̀ bó ṣe máa ń fẹ́ kú sí díẹ̀ bíi pé wọ́n fẹ́ gba owó ńbẹ̀. Wọ́n bá ń fa ọ̀rọ̀ yìí o, ló bá di yam pepper scatter. Kí nìkan tó wá fún ẹnìkan ní nothing wey you wan do say, ó di pọ́n fẹ́ máa bára wọn jà. So lábẹ́ pépà yẹn àwọn comment táwọn èèyàn wá make, ọmọ Nàìjíríà especially àwọn Igbo, ọ̀rọ̀ wọn ní agbára, kí ló dé? Ẹ rántí statement tó ń make ń gbà yẹn ní last election tá a ṣe, tó ní Lagos is no man's land. Ẹnìkan bá ní ẹjọ́ tó lọ ṣe ti subscribe, ẹ bá mi subscribe. Ẹ jẹ́ kí n kà ọ́ comment yẹn fún yín, ẹ máa rí pé ó lọ fà. Ó ní for the fact that you look like Odúmẹ́gu Ojukwu, you already get my vote. Ẹnìkan ló comment bẹ́ẹ̀ pé Seyi Tinubu má wọ́ọ̀rì. Ṣé mo pa ti máa ń sọ pé a fẹ́ kí ó jẹ́ pé Igbo ló máa ṣe governor Lagos State ní next election. A fẹ́ fún ní full support. A fẹ́ dá gbogbo ọgbọ́n tó bá gbà, gbogbo tá a bá lè fi kún tó máa fi já mọ́ Igbo lọ́wọ́. Ó ní bọ̀ gbà tó ti dàbí pé ó fẹ́ jọ bàbá wa Odúmẹ́gu Ojukwu yìí, má wọ́ọ̀rì, a máa fún ẹ support. Kí ló ń try láti sọ ẹ? Ẹ lè kọ́ sọ pé no loud down now, let him become the governor, he go unveil his identity by himself. Ẹnìkan tún nìyẹn o. Ẹ wọ́rọ̀ ẹ lọ fáwọn fọ́ọ̀dì ga, ẹ jọba fi subscribe, ẹ jẹ́ kí ká síwájú. Ẹnìkan ní e get as e be o, but na the mama go fit explain. Obìnrin ló mẹ́ni tó lọ. Ó lágbára. Ọmọ Igbo, they can go to any length. Tó bá ti bẹ̀rẹ̀ wàhálà wọn, tó bá ti bẹ̀rẹ̀ láti máa drag. Ẹnìkan ní this is good.
e be like say what Ojukwu wanted to do in Lagos would eventually be completed by Seyi Ojukwu. Sorry, I mean Seyi Tinubu. Ẹ̀rí pé àwọn Ìgbò ya wèrè gan. Orí wọn ti dá, orí wọn yí gidi gan. But comment tẹ́nìkan wá make last, ó wá sọ pé ẹ farabalẹ̀, ó ní na the BS cause am. Ó ní BS yẹn pé òun ló fà ó, pé na that BS cause am, pé because if he removes the BS, na true born of his baba, which is Bola Ahmed Tinubu, pé bàbá wa Bola Ahmed Tinubu, na him get Seyi Tinubu. We get fòṣìlẹ̀, but ẹ bá rí bọ́n ṣe drag tán fẹ́ nara wọn, wọ́n serious gidi ní fa ọmọ Ìgbò. Ẹjọ́ ṣe wá fẹ́ wá bàbá mi fún Seyi Tinubu ni. Ọ̀rọ̀ yẹn lọ fún àwọn ènìyàn, eléyìí tó lágbára, ẹ jẹ́ ká tẹ̀sáfẹ́fẹ́ o, káwọn èèyàn wa gbọ́ nǹkan tó tún ń ṣẹlẹ̀ ọmọ Ìgbò. Torí pé sáfẹ́ ṣe gọ́fúnà Lagos State by all means, to all level, in any way. Ẹ̀yà Ìgbò, ẹ̀yà wèrè gidi gan, kí ló dé? Ẹ jọ̀ọ́ bá mi subscribe sí Àkọ́ TV. Eléyìí tún gbẹnu tán. God bless you.